وصلاة وسلاما على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. Aku dédé àsìkò yìí, aku ọjọ́ mẹ́ta, àsìkò ojúmọ́ gbogbo ibi tí a bá wà. So Ìlọrin ni èmi wà báyìí presently, precisely ní ọjà tuntun. So tẹ́ bá rí caption tí mo fún this short video, inshallah short video ló máa jẹ́. So ní Àfáà Tanimola. So ibi tí ojú òrìṣà àti ojúde táwọn èèyàn ń bọ nínú ọjà tuntun tẹ́ gbé sórí page yìí àti gbogbo àwọn pages lákàwí and many of those pages tí wọ́n ń share rẹ̀ káàkiri láti jẹ́ ká yóò mọ̀ pé ojúde bíbọ ń bẹ ní ọjà tuntun bí bóyá nítorí nǹkan tí wọ́n ń tà ń bẹ àwọn alágbo tí wọ́n wà ń bẹ. So wọ́n fi wọ́n ń gbèrò eléyìí káàkiri wọ́n ti gbé àwọn kan náà káàkiri tí wọ́n snap àwọn ẹbọ tá bá fẹ́ ṣe súnà a ní súnà tànábì ní kẹ́ ṣe súnà tọ́lọ́run àti tànábì sallallahu alaihi wasallam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa náà kọ̀ sọ́dà mùmárà zátàhà. So òun náà ní ká ní kẹ́yìn náà ṣe. So ẹlòmíì ń torí ẹ̀ ń bà wá ní orúkọ jẹ́ èwo ní irọ́ níbi tí ẹ bá fẹ́ máa gbé kalẹ̀ àmọ́ lásìkò tá a wà yìí lákọ̀ọ́kọ́ so ní pé a ní tí sọ pé ká sọ pé kò sí rárá bóyá nígbà tí Àfáà Tanimola tí àwọn èèyàn bá wá bá wọn bóyá àwọn ọlọ́pàá àbáwọn kan tí wọ́n wá bá wọn so wọ́n mú wa débi tí ojúde gangan ojúbọ tó wà ní ọjà tuntun ní mo wà yìí so mo mọ̀ wá ní àárọ̀ yìí nítorí pé kí àwọn èèyàn ó tó dé so kí ibi tó ń pè lọ́jà tuntun yẹn lélẹ̀ so kó tó di pé àwọn èèyàn dé 8:30 náà máa ń dé sí bíbá yìí so tẹ́ bá wo entrance ẹ̀ lélẹ̀ láti ìta so ẹ rí pé àwọn èèyàn ti ń lọ wọ́n ń bọ̀ mẹ́ẹ̀ so entrance ẹ̀ ní so ibi táwọn èèyàn ti ń tajà lẹ́gbẹ̀ẹ́ bí ní ẹgbẹ́ bí náà ní the main gate so òun ló wà mẹ́ẹ̀ ẹ rí pé mọ́tò kan park síbẹ̀ mo jìnnà síbẹ̀ díẹ̀ so mọ́tò kan park síbẹ̀ so ẹ rí pé wọ́n ti gate yẹn so inú ọjà tuntun gan nìyẹn so àwọn tí wọ́n wá jẹ́ ará ọjà tuntun bí èmi ò kìí ṣe ọmọ ọjà tuntun so màá ní láti interview wọn mo ti fi àwọn pictures yẹn hàn wọ́n picture tí Àfáà Tanimola tí wọ́n gbé síta gbogbo ará ọjà tuntun ni mo ti bi léèrè so àwọn àjẹká wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní ibi báyìí kò í ṣe nítorí fi hàn àwọn èèyàn yìí so n tó jẹ́ pé kò nídìí kò ṣe pamọ́ra everybody láwọn ò rí láwọn tí wọ́n jẹ́jà tuntun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ so àwọn alájì wa àwọn brọ́dà wa kan ti wà ń bí tí wọ́n jẹ́ ìmọ̀ wọn rí bí náà mo ti pàdé wọn ní àárọ̀ yìí so àwọn alájà wa kan táwọn náà ti dé tí wọ́n ti síké tí wọ́n ti wọlé màá bi àwọn náà léèrè so wọ́n mọ̀ mi ò ráyè wá ibi ìbàyẹ̀ láti bí ìjẹ tàbí jẹni tí mo ti rí àwọn pictures yẹn so èmi ò support ẹbọ in any way bó ṣe wò ó lè kéré ma support ẹbọ èmi ní o mi support ẹbọ bó ṣe wò ó lè mọ so ọ̀rọ̀ téèyàn sọ tí ó jọ rẹ̀ ẹbọ iṣẹ́ téèyàn ó ṣe àbí wà téèyàn kódà ìrìn ẹbọ àbí ìrìn súnmọ́ àwọn ẹlẹ́bọ Ìlọrin látòkè délẹ̀ so wọ́n takò bàbá ara àwọn kankan àjíyàn páwọn kan lè ní nínú ilé kí wọ́n máa sin nínú òsàn àwọn tẹ́nìkan kan ọmọ Ọlọ́run ò sì bí wá léèrè kò sì tọ̀ lábàá wa so ká máa tọpa àwọn èèyàn ká máa wọnú yàrá wọn eréṣiṣẹ́ àwọn àyàtì ló wà ní Al-Qur'an tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn alájì wa kan wà níbi kí ó tó dé pé wọ́n máa sọ̀rọ̀ mi lọ so àwọn jẹ́ wọ́n ó ṣàlàyé bí àwọn ṣe jẹ́ so wọ́n á dẹ̀ sọ ohun tí wọ́n mọ̀ nípa gbogbo ọjà tuntun yìí ẹ dákọ̀ jẹ́ fún yín ní máìkì yìí so mi mọ̀ bóyá láìkì gójú yín ó ṣò ok wọ́n láwọn láìkì gójú àwọn ó ṣò so but ẹ mọ̀ wo èmi àwọn máa bí wọ́n ní èrè ẹ mọ̀ gbọ́ wọn sìn torí kéèyàn ó bẹ̀rù Ọlọ́run tó bá yẹ pẹ́sìn náà lẹ́fẹ́ ṣe so àmọ́rú súnà yìí tí ẹ̀yin fẹ́ ṣe kìí ṣe súnà lẹ́fẹ́ ṣe ẹ wá bayé jẹ́ ni ẹ wá bayé jẹ́ ẹ sì wá dà nǹkan rú ni so kẹ́ ẹ tó dé àwọn èèyàn ti ń ṣe súnà so ìsìntẹ́ wá dé ìgbóhùn tẹ́yìn gbé wáyé kìí ṣe súnà tọ́lọ́ àti ànábì sallallahu alaihi wasallam so ẹ̀dá kò sẹ́ni dárúkọ yín. orúkọ mi ni Muhammadu Qasim. wọ́n ní orúkọ àwọn ni Muhammadu Qasim mímọ̀ bóyá ẹ̀ ń gbọ́ ohun wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mo bóyá spíkà yìí ẹ lè mú dání gan. ok orúkọ tèmi ni Muhammadu Qasim. láti Anífowóṣe lèmi ti wá. Anífowóṣe kí lẹ́yìn ṣe ń sà. ẹni mo ń ṣe iṣẹ́ driver ni. driver ní inú ọjà tuntun àbí mo. no níbi iwájú ọjà tuntun. iwájú ọjà tuntun bíbá yìí. fọ́tò yìí ẹ jẹ́ ń fi hàn yín sí. gbàtí mo dé ṣé ẹ máa ń pa ọjà tuntun dára. kò sí mo ti wà nígbà yẹn ó ti lé ní 17 years. ó ti lé ní 17 years. that means pé àti gbogbo àwọn angus yẹn ọ̀rọ̀ kò síbi tẹ́ mọ̀. kò síbi tẹ́mi ò mọ̀ níbí báyìí. Allahu Akbar. so ẹ jẹ́ ń fi fọ́tò yìí. kò síbi tí mi ò ń gbà jáde kò síbi tí mi ò ń gbà wọlé. ok. àmọ́ tó bá wá jẹ́ pé ní irú nǹkan báyìí bá ń bẹnu ọjà tuntun mi ò mọ̀
mi ò rí nǹkan tó jọ mọ́ gbogbo orú nǹkan tí wọ́n fi hàn mí lára ó sì jẹ́ nǹkan tó fọwọ́ bà mí lẹ́mìí jẹ́. so ẹ tún wò dáadáa o. mo ti rí kò sí nǹkan tó jọ mọ́ gbogbo. so ẹlòmínà tó ń bá ti rí tí àáfà Tanímọ̀lá àtàwọn yòókù rẹ̀ ń gbé káàkiri ni tí wọ́n ló wà ní ọjà tuntun nílọrin so àwọn ò sọ pé àwọn ò sọ pé ò sí ńbẹ̀ ṣùgbọ́n títí wa ni pé káwọn wá ṣèwádìí ṣé ó wà ńbẹ̀ àbí kò sí ńbẹ̀ so àwọn tó wá jẹ́ ọjà tuntun bàbá yìí láwọn ti ń ṣiṣẹ́ ní ọjà tuntun nísìn for the past 17 years tó yẹ pé bóyá àáfà Tanímọ̀lá tó wíkè jáde lè kéwú gbà náà so òun ló wá ní òun rí ibi ilé bọ òòṣà níbi bóyá òun náà ń lọ bẹ ni so òun náà ni wàá júwe ibi tí ó bá wà fún wa ní Ìlọrin so ẹ dákun irú fọ́tò tẹ rí kò sí lẹ́niwé àdìsára kò sí ní bíbá yìí kò sí gbogbo ọwọ́ ni mo gbọ́dọ̀ gbogbo ọ̀dà mi lójú dọ́dọ̀ Ọlọ́run pé èmi ò fojú kan orúkọ báyìí rí so tó bá wá lè wá kan wá mú wa débi tó wà kò bá dùn mọ́ wa gan ni torí ìbàlórúkọ jẹ́ lélẹ́yìí jẹ́ fún wa tó jẹ́ ìjọ pé ó fọwọ́ kàn wá lẹ́mìí. wọ́n bá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àwọn ìyá lọ́jà àwọn bàbá lọ́jà ọjà tuntun wọ́n ń bà yín ló kọjá àti mẹ́ni tí ń bà yín ló kọjá àáfà Tanímọ̀lá ló kọ rẹ̀ so yóò rí wọ́n dìlé gbọ́ àfi kí wọ́n mú àwọn èèyàn wá sí ọjà tuntun yìí ibi tí ojúbọ yìí wà ibi tí ojúbọ yìí wà ní Ìlọrin tẹ́ bá fẹ́ support anybody ẹ support anybody pẹ̀lú làákàyè pẹ̀lú ẹ̀sìn ṣebí káwọn èèyàn ó lè mọ̀nà lẹ́bí ṣe wá sí so èwo la gbọ́dọ̀ bá ní ló kọjẹ́ èwo la gbọ́dọ̀ bàdúgbò kan ló kọjẹ́ èmi ò sọ pé kò sí aburú lọ́jà tuntun àbí Ìlọrin generally ṣùgbọ́n irú eléyìí tẹ́ fi hàn gbogbo ayé yìí kò sí ní ọjà tuntun according to àwọn ọlọ́jà ọjà tuntun ẹ̀sùn jazakumullahu khairan ẹ jẹ́ ìyá tọ̀ ẹ̀ náà lè fẹ́ kójú yán ọ̀dà bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn bí ilé ìdáhùn ló kọ yín. Lasfat ló kọ mi. ọmọ Ìlọrin ni. ọmọ Ìlọrin ni mí. gangan àbí wọ́n fẹ́ yín wá. ọmọ Ìlọrin gangan ìyá mi bàbá mi ọmọ Ìlọrin. ọmọ Ìlọrin ni wọ́n ok iṣẹ́ kílẹ̀ ń ṣe ń bì. ọjà tuntun náà mo ti ń ta ajá. kílẹ̀ ń ta. àgbo mò ń ta. àgbo ìyá alágbo gangan ni wọ́n láwọn ń ta àgbo ṣé irú àgbo jẹ̀díjẹ̀dí ọ̀pẹ yẹn àbá gbo jẹ̀díjẹ̀dí ọ̀pẹ yẹn ibà. ó ti tó how many years tẹ́ẹ̀ ti ń ṣiṣẹ́ ó ti wọ bóyá bíi 8 years báyìí. ó ti tó 8 years bẹ́ẹ̀ ni tí mo ti wà nídìí àgbo. ìyá kan ní bẹ́ẹ̀ kan bí yín sí bẹ́ẹ̀ náà bí yín sí tòótọ́. ibẹ̀ náà bí mi sí torí màmá mi àti bàbá mi ibẹ̀ náà wọ́n ti rán mi léèwé so ìgbà tẹ́mi náà ti parí NC ibẹ̀ náà lèmi náà ti bẹ̀rẹ̀ padà. fọ́tò tẹ wá rí bóyá ẹ̀yin tẹ jálágbo ẹ mọ̀ bẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ tọ́po sí àwọn eléyìí lérí. fọ́tò yìí èmi ò rí ní ọjà tuntun wa láti ọjọ́ ti bí mi o tí mo sì ti mọ ọjà tuntun yìí o kò sí ní tí ń jọmọ́ báyìí nínú ọjà tuntun wa ìbanilókọjẹ́ leléyìí o torí àwọn ò mọ dédé eléyìí àṣírí nínú ọjà tuntun wa yìí àríwé o ẹ mọ́ bà wá ló kọjá dákun tó Ọlọ́run o ẹ̀sìn mọ́ pàṣẹ wa jẹ dákun àfànàbí bẹ̀yìn o sallallahu alaihi wasallam bẹ̀yìn o. jazakumullahu khairan ẹ ṣeun gan ẹ jẹ́ ń bèèrè lọ́wọ́ mọ̀mọ́ wa náà. Ajia ẹ dákun ṣé ọjà tuntun lẹ́yìn náà wà lẹ́ ń gbé àbí. ọjà tuntun mo wà ọjà tuntun ni mo ti ń ta ọjà. lẹ ti ń ṣiṣẹ́ ọjà kí lẹ ń ta. attachment lèmi ń tà mo dẹ̀ tún ṣe lélẹ̀ lẹ́nu géètì lẹ́nu ok. mo ìsúwà wà nínú ọjà wọn tún yín nísìnyí láti ọmọ kékeré láti ọmọge ni mo ti wà nínú ọjà tuntun. tẹ́ fi wá délé ọkọ tẹ́ fi ń bímọ. mo fi délé ọkọ mo fi di adélébọ̀ mo fi ń bímọ. ẹ kú nínú ọjà tuntun yìí. kú nínú ọjà tuntun yìí. tọ ẹ wá wo fọ́tò yẹn jẹ́ n fi hàn yín torí yorùbá mo ti fi hàn yín tẹ́lẹ̀ o. ẹ jẹ́ n fi hàn yín o. òun lélẹ̀. níbo wá ní sáìdì eléyìí wà gangan bóyá n tún ṣe tó ìyá àríru kí ni eléyìí rí. kò ṣe bíbá yìí wọ́n ẹ̀ ń dìtì eléyìí wọ́n pòsẹ̀ ń kọjá tuntun ni bíbá yìí kọ́. kò sí rúùmù kan tó wà. kódà kò sí inú ọjà tuntun inú ayé ìgbà wọ́n ti ń ṣe nǹkan báyìí bíbá yìí. so ká má ba ìlú Ìlọrin jẹ́ ká sì má bàjẹ́ àwọn tuntun Ọlọ́run ní bà wọ́n jẹ́ o. àmín àwọn gbogbo ayé náà ń gbọ́ wọ́n ń gbọ́ ìwà bọ́lọ́kadà ọ̀yá. ẹ̀jẹ̀ mi náà. tọ́ Ajia salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salaam barakatuh. Ṣé ọmọ ọjà tuntun lẹ́yìn náà bí ẹ̀ ń tajà bí? Èmi ọmọ ọjà tuntun àdúgbò lọ́dọ̀ tí ń lọ. ilé elépo ìṣòwò Ìtakúdimọ́. Ìtakúdimọ́ la ó ti tó bá tẹ̀ sí gbé bí bàtẹ́ tí ń tajà ń bì. ó ti pé 23 years báyìí. 23 years. bẹ́ẹ̀ni èmi ò sì gbọ́rù rẹ̀ rí àwọn ò rí ẹgbọ́n lọ èmi ò rí rí. ẹ má lẹ́ẹ̀rẹ́ bọ́ lọ rẹ lẹ́ẹ̀rí inú ọjà tuntun. èmi ò rí inú ọjà tuntun rí kò sì sílẹ̀kùn kan tí wọ́n tì rí gbaragbara báyìí wọ́n ó sílẹ̀kùn. púpẹ́rú èyí ń wá ń bẹ kò sí ńlọrin wọ́n bá fẹ́ fi bà lọrin jẹ́ torí pé àti mo sọ pé kò ségun lọrin egun ẹ̀sìn légun ọkọ̀ lọ́rùn bẹ̀ tí wọ́n bá fẹ́ fi bà lọrin jẹ́ ló kù kò sírù rẹ̀ nínú ọjà tuntun àwọn ò rí rí. Jazakumullahu khairan. Alhaji kí ló kọ yín. orúkọ mi ni Abdullahi. Abdullahi kí ni. Aliyu sọmọ lọrin lẹ́yìn náà. bẹ́ẹ̀ni ọmọ bíbí náà lọrin. àdúgbò wo. ní Àgbàjì. wọ́n lè rójú ti yín àbí. bẹ́ẹ̀ni. ẹ yẹ súnmọ́ ìbàyín kí wọ́n rójú yín. ọmọ Àgbàjì ní. ní Àgbàjì ní ilé Kélébé. ẹ àfa wa nù ilé Kélébé. Allahu akbar. tó ẹ̀yin náà ẹ súnmọ́ ọjà tuntun yìí àbí. bẹ́ẹ̀ni àwọn ìdẹ ṣe ọmọ ọjà tuntun yìí káyọ pé ọjà tuntun yìí àti bú rẹ
àtòrò rẹ̀ kò sí èyí tí àwọ̀ mọ̀. kò sí ìtẹ́ Nígbà mọ̀ tá a wà ní kékeré gbogbo bẹ̀lẹ̀ gbogbo ẹ̀sùn mọ́ bí dára kan lè rojú. gbogbo oró sí oró là á máa ń fi ẹsẹ̀ ṣeré, à ń sa pángolo, à ń sa nǹkan kan, à ń sa pálí. Kò síbi tó pé ọ̀pẹ ẹni tí máa ń rí nǹkan jù láyé ọmọ kékeré ni. Tí ò bá fojú kọ ẹbọ ọmọ kékeré náà ní fojú àárín ìgbà àtàṣà ọgbà àrí nǹkan tó jọmọ́ báwọn. picture náà ni picture ẹni tó ń béèrè picture ẹ jẹ́ kí n fi picture yẹn hàn yín. So ni wọ́n ya bí èṣù yìí ẹ lọ péjì àfa àtanímọ̀lá ẹ̀dítì lélẹ́yìí o. ẹ lọ péjì àfa àtanímọ̀lá wọ́n lòun ló sẹ́ndì ẹ̀ sí orí Facebook pé ṣe máa ní kò sí ẹbọ nílọrin ilé òòṣà ńlọrin ilé òòṣà lélẹ́yìí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹbọ tí wọ́n ń bá káàkiri wọ́n ní Táíwò lélẹ́yìí o kíní kan lélẹ́yìí o abẹ́rẹ́ wọ́n ti ń ṣe káàkiri bọ̀ mí o ọlá pé mi ò sí Nàìjíríà ń gbà àti pé mi ò ráyè so ìgbà tí mo wá lélẹ́yìí àtàwọn ló yẹ kí n ti wá bọ̀ mi ò ráyè gẹ́gẹ́ bí ẹnìkan nú àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń gbé Saudi kan náà àwọn àfa wa àfihàn wàrà tí wọ́n sẹ́ndì ẹ̀sìn pé kí n dákun kí n ṣerú nǹkan báyìí lórí ẹ̀ tó ti báyìí ń ṣe há tó so mo ní láti wá síbí báyìí ní àárọ̀ yìí so bóyá ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ pé mo wá ọjà tó ń jọ́ tí wọ́n ti bí mi sí Ìlọrin yìí bóyá ẹlẹ́ẹ̀kẹta àbẹ́ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí kò sí nǹkan tẹ́mi wá ń ṣe mẹ́ so àmọ́ mo ti wá rò pé àfi kí n wá láàárọ̀ kí n wá bá àwọn tí wọ́n jẹ́ ará ọjà tuntun àwọn tí wọ́n jọ mọ ọjà tuntun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́jà tuntun so ká lè fi rí kíni picture kíni sódodo òun ni mọ́nà ṣàràhù àwùlà ìrọ̀ sámú so àbí irọ́ ni so òun náà lẹ́ ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n wà ní ọjà tuntun pé kò sí tí. àwa gbọ́njú sí ọjà tuntun ni a ṣeré níbẹ̀ dáadáa òpin àwọn tó yẹ pé bóyá gbogbo àwọn eré àtàtọ́ máa ń da àwọn pálí sí gbogbo bẹ̀ làá máa ń lọ síbẹ̀ àdẹ̀rí nǹkan tó jọmọ́ báyẹn rí látìgbà tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin kọ́mọ́ jẹ́ pé bóyá ìfìbáni lórúkọ jẹ́ eégún ẹsẹ̀ ní eégún titi wa nílọrin orò sí ní ọkọ̀ lóró tibẹ̀ ó ti yé báyẹn ẹ dáhùn torí Ọlọ́run ẹ má bà Ìlọrin jẹ́ o àwọn orí nǹkan tó jọmọ́ báyẹn. fún ẹlòmíì tí ò bá òṣìṣẹ́ kan nínú ọjà tuntun pé tẹ́lẹ̀ kan ò léwu ẹ̀. tí wọ́n dọ́jà tuntun mọ̀ kí tún ṣó ọjà tuntun gẹ́gẹ́ kẹ́ lè rí i pé ọjà tuntun ni àwà yìí so 8:30 ni wọ́n ń sí géètì yẹn lẹ́mọ̀ láwọn èèyàn tí wọ́n mọ̀ wá ní oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan náà ti dúró yàwá kan náà ni ẹ máa gbé kíní wọn yàwá kan náà lódò yìí ṣe ẹ̀yin náà ṣiṣẹ́ ń bí ni mà. wọ́n ní 8:30 àbí 9 so ẹ jẹ́ àsúnmọ́ ibi ìbẹ̀rún díẹ̀ sí so that wọ́n á lè rí i pé ọjà tuntun ni. security wà àwọn ọlọ́dẹ ń bẹ níbẹ̀ tẹ́ pé tẹ́lifí bọ̀dí bá ti jáde ó ní táìmù tí wọ́n ń sí i tẹ́lò bá dẹ̀ ti pọ̀ tẹ́lò bá ti tóbi márùn-ún mẹ́rin. so àfa àtanímọ̀lá fún ara wọn ṣé ẹ sì ń pera yín ní ọmọ ìlú yìí so ẹ ń pera yín lọ́mọ ìlú yìí kìí ṣe pé ìfẹ́ ìlú la ní kẹ́ á ní ju ẹ̀sìn lọ ẹ̀sìn là kọ́kọ́ ṣùgbọ́n ìlú náà ò ṣe é kó dànù tí ò bá sí ìlú ànírẹ́sìn ṣe ẹ̀sìn ò ṣe é ṣe lórí òfèrèfé ìlú kan náà láwà so Ọlọ́run ó sì ṣèlú yìí bó ṣe ṣe ìlú yìí fún àwa mùsùlùmí ní àpapọ̀ mo rò pé ẹ ti rí géètì yẹn báyìí sìn so géètì inú ọjà tuntun òun lélẹ̀ so ẹni tó bá ní nọ́mbà àáfà àtanímọ̀lá kan bá mi sẹ́ndì ẹ̀ sí orí kíní yìí sìn màá kọ́lù àáfà àtanímọ̀lá lórí péjì yìí nísìn so káwọn èèyàn rẹ̀ máa gbọ́ tó bá sì jẹ́ pé àáfà àtanímọ̀lá fúnra rẹ̀ náà bá ń gbọ́ kí wọ́n kọ́ọ̀lù wọlé báyìí kí wọ́n describe rẹ̀ fún mi mo wà ń bẹ̀ báyìí yín sì lọ bẹ̀ yín lọ show rẹ̀ ń fi hàn gbogbo ayé pé tọ̀ ẹ bọ́ ní lọ́jà tuntun onílọrin o ẹ̀yin bàbá wa ẹ wá nǹkan ṣe sí. láì méjì náà ló sì wọnú ọjà tuntun. tọ̀ láyìn àkọ́kọ́ ni láyìn materials láyìn ẹlẹ́ẹ̀kejì ni láyìn provision tó fi jáde sí agbọba ní ọ̀hún láyìn méjì ló wọnú ọjà tuntun tẹ́ bá gbà tí kò ń tú wọlé bí báyìí láyìn materials kanlẹ̀ láyìn ẹlẹ́ẹ̀kejì láyà níbi ìyànà police post tó wà níbẹ̀ láyìn materials lọ sísàlẹ̀ báyẹn tàbí jáde sí junction Sùúrùlérè kò sí kọ̀rọ̀ kankan nínú Ìlọrin kò sí store táwọn kálukú ní store tí everybody ń wọ̀ táwọn mọ́là gan ń wọ̀ ni. ẹ má generalize ní lọ́jà tuntun. lọ́jà tuntun ó ti yé báyẹn store táwọn ti ń bẹ níbẹ̀ tó wọ́n pẹ́jà pamọ́ sí kò sí tẹ́ ojú gan rí everybody ń sí kalẹ̀ tó ń pọ́jà jáde ẹgbẹ́ bẹ́yà pé nǹkan kọ̀ọ̀kan bẹ níbẹ̀. so èmi ò kò sí ní lákọ̀ọ́kọ́ so òun ni pé àwọn òjìyàn pé ẹlòmíì lè nínú ilé rẹ̀ tí ó tilẹ̀kùn mọ́ àmọ́ ní pé níta gbangba irú ẹbọ òòṣà tẹ́ ẹ fi hàn yí àfa àtanímọ̀lá àfi kẹ́ ẹ ṣó ibi tó wà. ó dàgbẹ́ nìkan ń pè mí àbí ẹ bá ń gbé ìrìn yẹn wá ẹ bá ń gbé ìrìn yẹn wá irin tọ̀hún yẹn ẹ̀ sàmú àlékún ẹ já bí ẹ̀yin náà ẹ dákun sà mi ò ṣó yín mi ò ṣó fídíò mi ò ṣó yín sẹ tí bá ọ̀dọ̀ mi ló wà báyìí tí bá ṣe báyìí ó mú yín èmi nìkan ló wà lórí
mo fẹ́ fi nǹkan kan hàn yín ni sà. So ẹ̀ pé inú ọjà tuntun lẹ́yìn wà dẹ̀lẹ́ ń gbé àbí. Ẹ jẹ́ mo fẹ́ fi fọ́tò kan hàn yín ni. So ẹnìkan náà ní kíní yìí wà ní ọjà tuntun. So tó bá sì wà mẹ́ẹ̀ dákun ẹ jẹ́ á mọ̀ kí gbogbo ayé ó mọ̀. Òun lélẹ́yìí sà. Ibi ojúbọ yìí wọ́n ló wà lọ́jà tuntun bíi. Now? Ẹ bá ń gbé máìkì yẹn sí wọn lẹ́nu. Wọ́n má sojú wọn, wọ́n sojú wọn. Wọ́n sojú yín. Ẹ bá fẹ́ ṣojú mi báyìí mo lè dá yín lóhùn fún. Now? Ẹ bá fẹ́ ṣojú mi pẹ̀lú tí mo rí ẹ̀ka náà. Kẹ́sì á sì tẹ̀ fẹ́ sílẹ̀kùn òkè. Ọlọ́run jò dáa fún yín sà. So wọn láwọn rẹ́dì ká sùn fún àwọn báyìí. Àwọn ò mọ ní ta fẹ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Bí wọ́n tẹ̀ ń sí ẹ̀yàn torí àtà dé báyìí sí ló jẹ́ kí wọ́n máa sílẹ̀kùn yẹn lẹ́nu báyìí. Ok, wọ́n láwọn oṣù ẹ̀ tí ì sí gan. Ẹ wọlé tó rà. Ok. Ẹlẹ́jì of you. Ẹ dáhùn dúró kán bọ́ọ̀lẹ̀ wá. Ẹ bá ń gbé kíní ẹ̀ síbi, kíní yẹn sígbà. Yes. Ẹ bá ń gbé máìkì fún ọ. So salaam alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salaam warahmatullahi wabarakatuh. Ẹ rà sà. Ẹ jọ ṣé ọmọ lọrin ní? Ọ̀ṣun lèmi bọ̀ Ìlọrin náà ni nítorí Ìlọrin ló tọ́ mi dàgbà. Ebi sẹ́nu. Ìlọrin náà ló tọ́ mi dàgbà torí Ìlọrin lèmi náà. Kò sínú ọjà gẹ́gẹ́ tuntun gẹ́gẹ́ lẹ́ ń gbé. So inú ọjà tuntun gẹ́gẹ́ láwà báyìí. Ẹ jẹ́ ṣó rẹ̀ kẹ́ fi lè mọ̀ pé inú rẹ̀ láwà báyìí. So inú rẹ̀ gẹ́gẹ́ nìyẹn. So ẹ rí pé mọ́tò kan tọ́jọ́ wọlé nìyẹn. So now àwọn bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní Ọ̀ṣun làwọn. Ó tó gbà wọ́n tẹ́ ti ń gbé lọ́rin. Ẹ̀sùn wọn bí ìdẹ. Ìlọrin wọn bí ń sí. Kékeré mo ti wà nínú Ìlọrin. Saheed lórúkọ mi. Saheed tó mi dàgbà. Ẹni ta ló dán ẹlẹ́wà ilé àdè yìí. Pọ̀ tínú ọjà tuntun gẹ́gẹ́ mo ti rí yín. Kò sí ilé àdè yìí bí. Oh, security ni. Ó yẹ tó gbà tẹ́sí security bí. 8 years. Okay. So tẹ́ fi hàn wá lórí fóònù yóò sí nínú ọjà títí wá rárá. Kò sínú ọjà tuntun rárá. Tí ìbá ṣe pé mo ń kájú lọ bí kan yẹ kí n jẹ́ kájú orin kiri báyìí ni. Mo lè jẹ́ kẹ́yìn pẹ̀lú àwọn boys mi kẹjọ orin kiri. Tọ́ba inú mi ó dùn tọ́ba lè rìn díẹ̀. Ká check round. Láti ìṣúrájù, wọ́n yẹ bọ́ síbí. Ẹ jẹ́ kẹjọ orin kiri round. So kẹ́ show everywhere. Jazakumullahu khairan. So ẹni tó jẹ́ security àwọn ní Alhaji Ìkìlẹ̀ gbogbo ẹ̀sà. Saheed. Àfọ̀ àwọn brother wa Saheed Akérèlé. So àwọn ní security nù bíbà yìí. So wọ́n ní kò sí tó jọ. Àlejò ẹlẹ́rìn kiri sì kẹ́ check round. Àbáta ní mọ̀lá tẹ bá wà ń lọrin tẹ ní kíní yìí wà ń bì. Ẹ mọ̀ bọ̀ wá bá lọ́jà tuntun. Ẹ máa bọ̀ wá bá wa. Ẹ bá pé. I'm ready to attend to any corner. Even bó jálẹ̀ bó jẹ́ àárọ̀ bó jẹ́ ọ̀sán tá a bá ti ṣí gate. Ọjà bá ti open. Kàn máa bọ̀ wá. Tọ́ba yẹ ká tó ṣí gate náà ní wọ́n fẹ́ wá. Kàn wá á pé àwọn esco. Kódà kàn máa pè wá táìmù tí wọ́n bá wá. Kàn bá wa lójijì. Ṣé ẹ ti gbọ́ wọn nígbà tẹ́ bá fẹ́ wá gan wọ́n ní alákọ̀ọ́kọ́ option bíi mẹ́ta náà fún wa alákọ̀ọ́kọ́ ni pé àfa àtàrímọ̀lá àtẹ̀yìn yòókù lákàwí àǹkó gbogbo yín ẹni tó bá lè gbọ́n máa bọ̀ wá bí ọjà tuntun nísì wọ́n ó gbà láì kájọ káàkiri that's the first option yẹn the second option òun ni pé kẹ́ ẹ dá ìgbà kẹ́ ẹ pè mí èmi ò wá bá wọn so pé ìgbà báyìí à ń bọ̀ wá o so láti wá show gbogbo oníjọ́jà tuntun ráǹdì bóyá nǹkan báyìí wà mẹ́. So the last option ó ní pé kẹ́mẹ́ wulẹ̀ disclose time tẹ̀ ń bọ̀ wá kẹ̀kẹ́ jáwọ́ bí lójijì wọ́n ní àwọn ní Saheed Akérèlé àwọn ní security nu gbogbo ọjà tuntun so kẹ́ bá béèrè àwọn oṣù yín ráǹdì. So wọ́n fi hàn mí lórí fóònù ló jẹ́ kí n ṣí géètì fún wọn. Okay. Ẹni pé mi ní dédé ṣí wọ́n ní kíní wà nínú ọjà tuntun bẹ́ẹ̀ ni. Ibi tí wọ́n ti ń bọ̀ nǹkan. Ọ̀nà ló wà ní ọjà tó. Ó ní ẹjẹ́ nǹkan ọ̀sẹ̀ rí Lákáwí Dáwà tube. Ẹni tó bá fẹ́ lọ wò Lákáwí Dáwà tube. So only this Osa is located at ọjà tuntun Ìlọrin. Àbí my eye dey pain me. Ń pè rẹ̀. Ń dùn ọ́ o. So ojú rẹ̀ ń dùn ọ́ gan. Ẹ má ti jàjà. Ẹ jẹ́ kán wá. Kán wá wò. Ọgbọ́dọ̀ mú wa o. So ó lè rí pé mi gbà àṣẹ lọ́wọ́ àwọn tó yẹ kí n gbàṣẹ lọ́wọ́ wọn tí mo fi ṣí gẹ̀ẹ́tì. Sátújù yín lọ. Àmọ́ tí mo rí yìí mo fẹ́ bà lórí jẹ́ fún wa eléyìí ṣíṣe tí wọ́n lè àṣẹ wọn láyé. Alákọ̀ọ́kọ́ ni pé tí mo fẹ́ káwọn èèyàn understand òun ni pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyìn sọ pé ẹ̀ lè rí ní tí ọ̀dánù lọrin ìyìn sọ pé ẹ̀ lè rọ́ọ̀sà ń lọrin ṣùgbọ́n ní ìta gbangba gbogbo lọrin kò sí ẹlòmíì ẹ̀ lè wọ́n lé rẹ̀ tí ó ní tí ń bọ̀ kò sí Kùránì ó sì Ọlọ́run ọ̀pá aláṣẹ ká máa tọpinpin àwọn èèyàn ẹbọ nǹkan tó Ọlọ́run ọba àlekè ọlá tó hàrámà ni fọkùnrin fóbìnrin àti gbogbo tí ń jẹ́ rẹ̀ ẹbọ
títóbi rẹ̀ àti kékeré rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run harama. So téèyàn bá rí tí ẹ bá fẹ́ bàálù yìí ló kọjá nítorí pé ẹ̀ ń sọ̀pọ̀tì àwọn ẹnìkan àbí ẹ̀yìn ègèsì àwọn ẹnìkan ẹ fẹ́ tàlú yìí lọ́pọ̀ àbí nítorí ìbàjẹ́ tó káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí náà ló ta yín lára débẹ̀ alàlẹ́ àkọ́lì ẹ̀ sà wá ṣe insof olúwa ní bismillahir rahmanir rahim la yajrimannakum lẹ́yìn pàtó sí yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ gbà wọn Ọlọ́run gbọ́ lódodo ó ní la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa ó ní la yajrimannakum ẹ má jẹ́ ó sọ yín dà bí mo ṣe dà ẹ má jẹ́ ó sọ yín dẹlẹ́ṣẹ̀ ẹ má jẹ́ ó sọ yín dẹ níwà bú shana'anu qawmin ǹdẹ́ ń gbọ́ pàwọn kan lára àwọn Ìlọrin ṣe bóyá bí Abdulrahman abẹ́lòmíì ìgbà tóun ti wá ṣe nǹkan bí gbogbo Ìlọrin ní ṣe aláńlá ta'dilu kẹ́ máa ṣe déédéé pẹ̀lú Ìlọrin díẹ̀ tó bá dánú ẹ̀ náà ẹ̀ sọ̀pọ̀ dáa nínú ọlá tọ́lọ́run ṣe fún Ìlọrin òun ni pé kò sí òòṣà àjọbọ ńbẹ̀ kò sì sí òòṣà eré àgbẹ̀ àwọn àdúgbò báyìí òòṣà wọn ni kò sí ìtọ́ba Ìlọrin ń ṣe kò sí ìtàwọn Balógun ń ṣe kò sí ìtàwọn Dáúdù ń ṣe kò sí ìtàwọn Mágàjí ń ṣe. so kábàá tí ìwà sọ pé nínú Ìlọrin gẹ́gẹ́ ọjà tuntun nínú Ìlọrin kọ́lbù Madinati Ìlọrin tó jáde há sí àsúùkù ọjà tuntun yìí nínú inú Ìlọrin gẹ́gẹ́ òun lọ́wà. so gbogbo àwọn oníkà ojú yín yóò kàn máa wòye lọ́hùn ni gbogbo àwọn ará ọjà tuntun náà ni wọ́n ń testify sí. ẹ má wulẹ̀ pé ẹ máa pọ̀ lóògùn ẹ. ṣé ẹ ti gbọ́? mo rò pé ẹ rí wọn. so wọ́n ń dúró de kí wọ́n ṣí géètì ni. sàlámù aleykum sà. ọlọ́run yára ń pẹ́ sà. àmín àwọn ẹ̀yà ẹ̀rọ àmín. inú mi sẹ̀ dùn pé àfáà ni wọ́n. ẹ dákun tí ẹ bá níbínú sí mo lè mú kọ yín. ẹ ló kọ yín ojú yóò ṣòdàdà Abdul ẹ bá ń fún wọn ní máìkì ẹ náà rí. orúkọ ti tèmi ni Alhaji Abdulrazak Abdulrafi. Alhaji Abdulrazak Abdulrafi ẹ dákun àdúgbò lọ́dún yìí. Afáyà Òkè Agodi. ọmọ Ìlọrin gidi nínú kí ló kọ lẹ́yìn lọ́yẹ́. Olúfèrè. ilé Olúfèrè ilé kan tó wà popular ni yà nínú àwọn ilé tó wà mọ̀ṣúhù tó tọ́lọ́run gbó kọrẹ̀ dáadáa òní ilé Olúfèrè tọ́lọ́run bá san ilẹ̀ sọ orí túbọ̀ tẹ́ni iṣẹ́ mi. ibi tí wọ́n bí mi sí. ẹ ti tọdún mélòó báyìí. mo ti tó 48 years báyìí. Allahu Akbar ẹ ti dá gbogbo ayé sí méjì ẹni Ọlọ́run bá fún tó bá ti kọjá 40 Ọlọ́run ti dá ayé sí méjì. so alhamdulilayi adúpẹ́ lórí ẹ̀mí tọ́lọ́run ṣe fún yín náà ọ̀tẹ́jẹ́ ń fi hàn yín torí ìdí ìfẹ̀yìn tẹ́lẹ̀ abẹ́tírì. mo ti rí eléyìí. mo ti rí nísìnyí. bóyá ń gbà tẹ wà ń kékeré lọ wà nílọrin tí wọ́n ti parẹ́. èyí tí ẹ fẹ́ rí rí. bóyá ń gbà tẹ wà ń kékeré tẹ́ wọ́n ṣe káàkiri ọjà tó. èmi personally ẹ fẹ́ rí rí. èmi personally nílọrin yìí èyí fẹ́ rí rí. ẹ dákun tó Ọlọ́run ìwà àgbà náà yẹn tó máa lọ. Inshallah. so anybody tó bá ti fẹ́ wọ́jà tuntun tí ò fẹ́ kémi ó mọ̀ tí ò fẹ́ kẹ́yìn náà ó mọ̀ àmọ́ tó bá dé ìrìnàjò fẹ́ pè yín ó kàn ara pè yín kó pè mí ìní rìlíìsì nọ́mbà wọn káyọ̀ wọn máa pè wọn àwọn tó bá ti fẹ́ mi nọ́mbà ìwọ tó bá ti fẹ́ wá kàn pè mí pé o fẹ́ lọ́jà tuntun o ìwà fún ọ ní nọ́mbà àwọn àfa wa so àwọn náà rẹpísẹ́ǹtì àwọn àfa nínú ọjà tuntun bíi so Ọlọ́run dákun ọba àlekè ọlá ọba tó gbé yín kalẹ̀ báyìí tó máa jà burú ṣe yín so gbogbo ohun tí yóò mọ kún ẹ̀sìn lọ́wọ́ tí yóò mọ tún ẹ̀sìn ṣe tí yóò wá tàtàrà rẹ̀ tún lù ṣe Ọlọ́run jọ mọ gbọ́wọ́ yín ṣẹlẹ̀ ẹ̀yin náà sì tún mọ bá wa ẹ dákun gbogbo àwọn tó máa ń wọnú ọjà ń bì yìí náà àwọn tí wọ́n ẹ ti rí pé àwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí gidi tí wọ́n fẹ́ dá nǹkan bí à ń dẹbọ mọ́ nǹkan kan ẹ̀yin náà bá kíyèsí wọn so torí pé bí ọba sí owó lẹ́yìn náà àwọn tí ń ṣẹlẹ̀ nílọrin tí ń kálukú nínú social media òun náà fi gbogbo tí wọ́n wí tẹ́ni gbogbo àwọn ọmọ Ìlọrin òun náà káwọn náà ṣe pẹ̀lẹ́ tí Ọlọ́run fi ní wọ́n tẹ̀lú yìí ẹ̀yin náà kúkú mọ gbogbo ẹlẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá tí wọ́n bí wa àdúrà wọn fi tẹ̀lẹ̀ yìí ìṣẹ́tẹ́ yìí náà lọlé àwọn olóòṣà àdúrà wọn fi tẹ̀lẹ̀ yìí ìṣẹ́tẹ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ìṣẹ́tẹ́ lọ bí omi ìṣẹ́tẹ́ lọ yẹn náà fìlà lóru ẹ̀rọ àwọn èèyàn ó kóra òkè sú náà wọ́n láwọn lọ sàdúrà kò sí nǹkan kan lókè sú náà òdodo ọ̀rọ̀ nù tókè sú náà bá dáa ju bí táwa yìí lọ́rùn wọn ní gbogbo mẹ́ ibi tó wà nù yàrá rẹ wọn dájọ kẹsùn náà lọ sàdúrà ń bẹ Ọlọ́run ọgbà ọlọ yẹn náà fìlà ń bì kan yẹn nù yàrá rẹ bọ́ bá dáa ní sí àlímì òní kú olókè sùn náà kọ́ wá wáyé ìyá yín lọ dáa sàdúrà ń bí Ọlọ́run ọgbà ẹ má jẹ́ àwọn àfọ ọ̀sán yín dẹlẹ́bọ ẹjọ́ nítorí tọ́lọ́run ọba àdékè ọlá tó ní kí gbogbo yẹn mọ̀ tá ń bí òkúta oníwọjà yín o ọ̀làlá haúlá wala quwwata illa billahi àfà tanímọ̀lá àtàwọn èèyàn míì la taqifu ma laysa laka bihi ilm ntàlùkùránì wínú inna sam'a walibasora walifuada kullu ulaika kana anhu mas'ula Ọlọ́run ó bi wá léèrè ṣé a bẹ̀rù alkiyama wa ni ìkan lára wa ló kúnjò ní ese tẹ́ bẹ̀rù Ọlọ́run èmi ò sọ pé Ìlọrin sọ pé Ìlọrin 100% ọmọ àfìmí wí bẹ́ẹ̀ lára so ẹ lè ráwọn nǹkan kan lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n Ìlọrin as a whole kẹmọ bà lọrin ló kọjẹ́ ẹ sì lọ́mọ lọrin ní Ìlọrin tẹ́ ń bà ló kọjẹ́ ẹ̀mọ́ pé ṣé ànímìlẹ̀ ń bà ló kọjẹ́ ni
ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kí gbogbo àwọn àgbàlagbà àfọ àtẹ̀yìn náà gbà pé ní ire ni wọ́n tán ti ṣáájú àwọn lẹ́ ń bà ló kọjá ẹ̀ gbogbo sẹ́yìn wọn lẹ́ ń bà ló kọjá yìí so ọlọ́run ọba lékeọlá. àmín. wákàtí kan sísìn. 10. èyí tẹ́tẹ́ tí mo ti rí náà ó ti. kàfá. ẹ lè rí crowd àwọn èèyàn tí wọ́n support tí ẹ̀yin wá ṣe yìí. ṣé lóòótọ́ ni àbí. ọ̀dà tí màá tún padà wá inshallah máa kàn sí yín tí màá ti fẹ́ wá padà máa gba nọ́mbà máa fọ inshallah ta whenever tí màá ti fẹ́ wá síbí máa pè yín láti ṣe istikshafu al-amrawil umur abiyan wa awdah min hadha bi idhnillahi ta'ala amúrò pé lẹ́yìn náà ó ti clear fáwọn èèyàn wọn arọjà tuntun náà ni fámásì ni gbogbo táwọn èèyàn wí yìí kò rí bẹ́ẹ̀ kí wọ́n wá fi ibi tó bá wà àwọn èèyàn wọ́n lẹ́ anytime àwọn èèyàn ní anytime tó bá wù yín àyè ń bẹ àwọn dá yín lóhùn olùwànílẹ̀ àtàkì fún máa lẹ́sà lákàbí ilm ẹ mọ̀ sí máa tọpa ìtẹ́ ẹ̀ máa ń pa ẹ̀ iná samuel ọlọ́run létí yín tẹ́ fi ń gbọ́ abéèrè ó ti yá bí wal basara ojú yín tẹ́ fi rí abéèrè wal fuada àwọn ọkàn yín ṣe dọ̀tí báyìí kullu ulaika kana anhu masula sómi ní mọ́ọ̀tì láti wí mọ́ eléyìí náà ọ̀dà eléyìí náà tàwí náà àwọn ìjàmbá fẹ́ sí gate inshallah so inshallah a tún máa pàdé lórí ọ̀rọ̀ eléyìí náà bóyá láyé wa bismillah ta'ala assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.